káàbọ̀ sórí ìkànnì ohun tó ń ṣẹlẹ̀ níbi tá a ti láǹfààní láti máa sọ ìròyìn tó jẹ́ ojúlówó gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti ṣe mọ̀ wípé a ò ní sọ ohun tí kìí ṣe òtítọ́ lórí ìkànnì yìí. Ẹ bá mi subscribe, ẹ bá mi like, ẹ comment, ẹ bá mi pín káàkiri, ẹ wá nǹkan fìdílé kí ẹ wo fídíò yìí. ọmọ ògbójúkọ̀ ọ̀rọ̀ jàjálẹ̀ gbogbo wárangọ́ àga àmọ̀ta èdè gbogbo ọlọ́jà mẹ́rẹ̀ẹ́rìndínlógún ẹ kú dédé àkókò yìí o gbogbo ọmọ kóòtù òjíire bí àkàndá ọ̀rọ̀ Awíkonko ló kọ́ mi Àjàó Àró Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe ẹ̀kẹ́ ni mi ọmọ àdúró fọ́ tilé gbàngbàng pápápá tí wọ́n ṣe ń lẹ̀ pápá náà mọ́ wa nínú ètò tí mo ṣe kọjá lórí ọ̀rọ̀ bá Olúwo tilẹ̀ wò ó ṣe mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ Olúwo àbí tá a bá ń sọ̀rọ̀ Ọ̀wọ̀ a máa sọ̀rọ̀ Olú Ìwó a máa sọ̀rọ̀ Àgbàwó so kọ́lọ̀ nínú àánú ẹ̀ kó ṣàánú wa lórí ọ̀rọ̀ Ilẹ̀ Káàárọ̀ Oòjíire ṣe ló dàbí ẹni pé wọ́n yọ Ìwó sọ́tọ̀ bí ẹni pé Ìwó ò sí lára wa mọ́ ọba ni wọ́n jẹ tí wọ́n dágun bá a sì ní awí wọn ò ní jẹ́ awí délẹ̀ àwọn kan ń bẹ níwò wọn ní báwọn ṣe fi ọba àwọn nu ọba tó ti di aláwàdà sórí social media because Yorùbá máa ń sọ wípé bágbàlagbà bá so yangan mọ́dì yóò dá aláwàdà díẹ̀ ipò àpọ́nlé nípò ọba ṣùgbọ́n kì í sọba tó gbé rẹ̀ sórí social media lóòótọ́ ayé social media láwà ọ̀pọ̀lọpọ̀ ọba ní bẹ lórí kò tí ẹ̀ sọ́ba tí ò sí lórí social media láyé ìsìn wíwà lórí social media wọ́n máa ń bá wọn operate ẹ̀ ni that is number one ṣùgbọ́n tó bá mú ọba sí kámẹ́rà síwájú máa sọ̀rọ̀ sí every day irú ọba bẹ́ẹ̀ ti kúrò ní royal father ó ti di content creator Olúwo ti kúrò ní royal father ó ti di content creator so tó bá dẹ̀ ti di content creator ó ti di ẹgbẹ́ àwa tá à ń sọ̀rọ̀ lórí ìtàkùn ayélujára ó ti túmọ̀ sí wípé anything ni wọ́n lè sọ sọ́ba lóòótọ́ ayé yìí àtàpọ́nlé ń bẹ fún ẹnikẹ́ni kì í ṣe tó bá jù yàn lọ lásán àwọn òyìnbó ní respect is a reciprocal that is bù fún mi kí n bù fún ọ lọ̀pọ̀lọpọ̀ kí lálẹ́ odò ntọ́ bá mọ̀ pé ọ fẹ́ kàn ṣe sí ọ ní kó ṣe sẹ́lòmíì kò sẹ́nì kankan tó wá ilé ayé nítorí ẹnì kankan kò sẹ́nì kankan tó wà compulsory láti respect ẹnì kankan ṣùgbọ́n à ń ta àpọ́nlé fúnra wa tó bá tiẹ̀ ti lórí social media ọmọ tí ò tó mi ìdí ẹ̀ yóò sọ̀rọ̀ sí ọ anyhow ọmọ tí ò tó mi ìdí ẹ̀ yóò bu ọ anyhow ó ti má wa lára ó ti di Málíkì àkìtàn ni wá so now nínú ètò yẹn mo play fídíò kan mo wá ní bí n bá ní kí n yànnà náà fúnra mi àákòyìn ó ti pọ̀ lápọ̀jù ńlọ́jẹ́ ń dá ètò yẹn dúró wípé ó máa ní apá kejì kò wá sí ní tó gbé mi wá báyìí ju láti wá complete ẹ̀ lọ bẹ́ẹ̀ bá gbàgbé campaign Olúwo òun náà ni pé kí ẹ̀sìn Islam nìkan kó gbilẹ̀ níwò wọ́n fagídí gba ẹ̀sìn Kristẹni wọ́n wá ní tó ń pè ní ìṣẹ̀ṣe nílẹ̀ Ìwó wọ́n fẹ́ parí pátápátá ṣùgbọ́n gba táwọn èèyàn pè fún gómìnà tán pè ìpè lọ sọ́dọ̀ gómìnà pé gómìnà ò lè máa wo àwọn níran òfin orílẹ̀-èdè Nàìjíríà fààyè lẹ̀ fún ẹ̀sìn tó bá wù kálukú láti sìn kí ló dé tó lù ó dúró lọ́rùn ìṣẹ̀ṣe majority àwọn èèyàn nípínlẹ̀ Ọ̀ṣun káàkiri Ilẹ̀ Káàárọ̀ Oòjíire wọ́n pe gómìnà Démọ́lá Adélékè kó bá wọn yọ Olúwo nípò because bó ń bá gbàgbé pé lórí àṣà àti ṣe Káàárọ̀ Oòjíire ló ń jọba lé lórí ẹ̀jẹ̀ awé fún un ìgbà yẹn lolúwo jáde padà lórí ìtàkùn ayélujára ló ń sọ pé wọn ò sọ pé kán má ṣe orò kán má ṣòòṣà òun ò dẹ̀ sọ pé kán má ṣe egúngún ọ̀rẹ́ nínà bẹ̀ ní kí wọ́n mú kúrò ìgbìnní kan igbádógójì èrò wájà ṣùgbọ́n wọn náà ló tún sọ wípé bí wọ́n bá rẹ́ni tó gbẹ́bọ sóríta
kí wọ́n nà á báwo ni wọ́n ṣe máa fi ẹbọ lítà surroundings ẹbọ tí wọ́n bí ọ sínú ẹ̀ ẹbọ tó o ṣe ń gbà tó jọba because ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ láti sọ sẹ́yìn tá a ti mọ̀ oríṣiríṣi nǹkan tó lùwò ti ṣe sẹ́yìn wá bóyá nípa àpèrè tó jókòó lé orò ètùtù tó ṣe kó tó gàpèrè torí pé gbogbo tí wọ́n ń pè lọ́ba ó ní ètò àti ìlànà now láti bí ọdún bíi mélòó kan lolúwo ti bẹ̀rẹ̀ sí ní tako ìṣẹ̀ṣe Kennedy gbogbo nǹkan tó rò pé òun ṣe òun ní láti against Ọọ̀ni tilé Ifẹ̀ gbogbo ń tọ́ Ọọ̀ni bá ti wá ń ṣe yọ́ máa ṣe ìdàkejì ẹ̀ èébú Ọọ̀ni ṣe báyìí wọ́n ṣe báyìí ọbọ̀ ṣe máa so òòṣà wọn kàn ń pààyàn bọ̀ ọ̀ṣà igbádógójì èrò wájà to the best of my understanding lórílẹ̀‐èdè Nàìjíríà nísìnyí kò síbi tí wọ́n ti ń fẹ́rin tán ti ń fèèyàn ṣètùtù mọ́ kò síbi tí wọ́n ti ń fèèyàn rúbọ mọ́ bàbá dẹ̀ béèrè wípé ọ̀dà o bọ́ bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n ń fèèyàn rúbọ tọ́ka sọ́ba kan tàbí méjì tí ń fèèyàn rúbọ bóyá káwa náà lè lọ fóńtọ̀ ń rúbọ tàbí kíjọba ó lè gbé ìgbésẹ̀ tó tó àtẹ́lẹ̀ tọ́tọ̀nà lé lórí wọ́n ṣètò ọ̀pù fẹ́yàwó kan nígbàdógóje Ọlọ́run ní ọ̀pá wọn fún májèlé jẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ ń bá fún èèyàn ní májèlé jẹ dandan ni kéèyàn dárúkọ olúwa rẹ̀ báwo lèèyàn ṣe máa gbìyànjú àti fún mi májèlé jẹ tí mo dẹ̀ máa monítọ̀ ọ̀hún tí wàá nílé kégbàjarè síta pé káwọn èèyàn gbà mí bólúwa rẹ̀ bá lọ kó ajé òdì ńkọ́ èèyàn ò kú yóò kú dùn rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ̀dá kòtò rẹ̀ bá ń pín program yẹn so pápápá ni mo fẹ́ ṣe like I said mi ò ní nǹkan kan láti fagùn ìfẹ́ ní púpọ̀ òṣè lẹ́nu wa ẹjá gbọ́rọ̀ Olúwo ká analyze ẹ̀ níwọ̀nba lóòótọ́ lórí ọ̀rọ̀ ti ọmọ tí wọ́n lórí kọ́ọ̀dù Olóòlù ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àríyànjiyàn ló wà lórí ẹ̀ ìmí ń fi mú fẹ́lẹ̀ lọ́wọ́ oríṣiríṣi controversy oríṣiríṣi ìròyìn ló jáde láti díẹ̀ ọmọ yẹn ni wọ́n tan òun lọ ní mo tún gbọ́ pé wọ́n gba 400,000 naira lọ́wọ́ ẹ̀ á tàn díẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ bó bá jẹ́ pé àwọn ìdílé Olóòlù ni wọ́n ṣe tí ọ̀dà àáfẹ̀dí wọn síta bó bá jẹ́ pé ọmọ yẹn ló fẹ́ lo propaganda tọ́ra àwọn mùsùlùmí ti mú gan pa bí wọ́n ṣe máa ń ṣe nu wọ́n bá ti rí pé ọmọ lórúkọ Islam nínú ìbá àti máa jìyà látọdúnmọdún kí wọ́n mọ̀ rí ọjọ́ tẹ́nìkan bá ti náwó gan pé òun fẹ́ táyé ẹ̀ sí ọjọ́ náà làwọn mùsùlùmí ó jáde wọ́n lọ́ọ́ mọ àwọn ni now bẹ́ẹ̀ bá gbàgbé oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ló ti ṣẹlẹ̀ tálẹ́físà kàwé ọ̀kan nínú ẹ̀ tí Muyideen àfìgbà tán rún ayé Muyideen mọ́gi iná tó yọ̀ǹda ẹ̀ ọ̀kan náà ni tarábìnrin kan tó ń gbọ́ mójóńjó rìn tó lòun sí òwò nàbì tí arákùnrin kan interview nígbà yẹn tó fi ń béèrè pé kí lorúkọ ẹ̀ ó dárúkọ ẹ̀ ó sọ pé sókéwú ó sọ pé ó ń kéwú ló bẹ̀rẹ̀ sí ní ka ok fún mi kinní kan fún mi fatia ló bẹ̀rẹ̀ sí ní ka gbogbo ẹ̀ àwọn mùsùlùmí rí wọ́n sáré da ìjáàbù bó lórí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọmọ eléyìí náà ní ìsìn wọ́n ti dàjáàbù bó lórí ńgbà tí ń ṣe TikTok sí máa ń dàjáàbù borí so náà ti gan pa nìsín wọ́n sọ pé justice for gbogbo ẹ̀ náà là máa tú now lórí ọ̀rọ̀ ti Emir Ìwó tá a mú wá ṣé kò sí àgbà kankan mọ́ níwò ni tó lè pe ọba wọn sí àkíyèsí àbí dandan ni kí wọ́n lajúlẹ̀ kí tàlùbọ̀ kó ṣe kò dìgbà tẹ́yìn bá tó fọ́ ká tó mọ ṣáájò tó rẹ́yìn tó bá ti fọ́ kì í ṣe kó jọ mọ́ ipa wo làwọn òwò ń sà ṣé wọ́n ti gba kámú wọ́n ti give up jálòrè wọ́n ti gba ntọ́lọ́ ń wí wọ́n ti gbà pé ntọ́lọ́ ń dà sáwọn lágbádanu bíi gúgúrú káwọn ọmọ yẹn lókù bó bá wá jẹ́ bẹ́ẹ̀ èmi nígbàgbọ́ wípé gbogbo nǹkan ló ní òdiwọ̀n Olúwo lè fi ọ̀rọ̀ rẹ̀ mọ́ lẹ́lẹ́yẹ gbogbo protection ẹ̀ kó jẹ́ kó mọ níwò gbogbo àlá ẹ̀ kó jẹ́ kó mọ níwò gbogbo ìgbésẹ̀ rẹ̀ kó jẹ́ kó mọ níwò because ìwọ yìí náà láti rí ẹnìkan tí ń pé gbogbo ọmọ tó wà nílé kéwú kí wọ́n mọ kọ́ wọn bá ń ṣe ń yìnbọn
ó ní gbogbo ọmọ tí ń bẹ nílé gbogbo ẹni mo ń padà bọ̀ wá tú ẹ̀rí tí mò ń sọ fẹ́ ms bàbá pé kọ́ mọ múra lẹ̀ mọ́ ń bọ̀. So fídíò eléyìí ń bẹ lọ́wọ́ mi gbogbo ẹni mò ń compile papọ̀ nǹkan pè ní múfù wò gbogbo àwọn èèyàn tó yẹ kíjọba ó ti sà kí wọ́n wà látìmọ́lé kí wọ́n tì wọ́n mọ́ bẹ́ẹ̀ tán bá ní kí làwọn ṣe kí wọ́n sọ pẹ́yìn gangan ni bandit ilẹ̀ káàárọ̀ òjíire bí bandit ṣe ń bẹ̀rẹ̀ náà nìyí kéèyàn sọ wípé àwọn ọmọ tí ń lọ ilé kéwú ọmọ tí ń lọ ilé kéwú tó jẹ́ pé ọmọ ọdún 5 á máa wà ń bẹ̀ ọmọ ọdún 6 á máa wà ń bẹ̀ ọmọ ọdún 8 á máa wà ń bẹ̀ 10 15 lọ bẹ́ẹ̀ ni wọ́n wà nílé kéwú kéèyàn sọ wípé kán kọ́ wọn kéwú nìkan láì kọ́ wọn bá ṣe ń yìnbọn kò pé báwọn ọmọ yẹn bá wá béèrè pé kí làwọn fẹ́ fìbọn táwọn ń kọ́ ṣe kán sọ fún wọn wípé jihad ni pé ànábì sọ wípé kẹ́yìn gbogbo mùsùlùmí ọmọ prepare jihad ńlẹ̀ káàárọ̀ òjíire tẹ́nìkan kò gbógun ẹ̀sìn tí mùsùlùmí kankan rí mi ò tí ì rínú àkọọ́lẹ̀ pé ẹlẹ́sìn christian tàbáwọn alábàáláyé wọ́n gbógun ẹ̀sìn sí islam rí islam náà ni máa ń pé àwọn ẹkùn ò ṣe tiwọn dáadáa tàbáwọn fẹ́ kọ́ wọn bọ́n ṣe ń ṣe tàbí bó ṣe yẹ kí wọ́n ṣe leléyìí gbogbo àwọn nǹkan yìí kó má di nǹkan tí yóò máa mú àbùkù ẹ̀tẹ́ wá sílẹ̀ ìwó wá sórí ìwó wá sórí àpèrè ìwó the earlier the better tí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọ̀jọ̀gbọ́n ní ìwó because gbogbo òwó náà kọ́ ni ó rí bá lórí bẹ́ẹ̀ yẹn gbogbo ọmọ ìwó kọ́ ni ò láròjinlẹ̀ gbogbo ọmọ ìwó kọ́ ni ò kàwé gbogbo ọmọ ìwó kọ́ ni ìwé ọ̀yọ́ lára wọn because tẹ́ ẹ bá wo ọba yín dáadáa bó ṣe kàwé tó ìwé ọ̀fẹ́ hàn lára ẹ̀ torí èèyàn mọ̀ béèrè wípé sẹ́ni ìgbàlé ìwé kọjá bóyá ọba yín ò kì í wo gíláàsì tó bá fẹ́ sọ̀rọ̀ because lọ́pọ̀ ọgbà wọn ní ìjọ tá a jó ń ta ó yẹ ká kọ́kọ́ jó nínú ilé bí èèyàn bá fẹ́ sọ̀rọ̀ níta ó yẹ kọ́kọ́ yẹra ẹ̀ wò problem tí majority wọn máa ń ní ni pé wọn ò kí ń níyàwó gidi ìyàwó orí ibùsùn ni wọ́n máa ń ní ìyàwó tó rẹwà nínú kámẹ́rà ni wọ́n máa ń ní kì í ṣe léyìí tó ní inner beauty kì í ṣe léyìí tó ní tó fẹ́ contribute sí láìfọ ọkùnrin sí láìfọ ọkọ wọn kì í ṣe léyìí tó lè kọ́ṣàn ọkọ wọn. baálé mi ẹ̀sùn gbàdúmọ́dì yọ̀ọ́dà láwàdà díẹ̀ o káwọn ọmọ burúkú wọn ó tún tó máa wẹnu sí yín lára èmi ò bá sọ wípé àwọn nǹkan tẹ̀ ń ṣe kẹ́ ẹ stop ẹ̀ kò sí nínú wọn tó lè pè wọ́n ṣàkíyèsí. so tí ẹ̀tẹ́ àbùkù àtẹ̀gbin tó bá wá ṣe bí ẹni rápálá wọlé kẹ́nìkan kan mọ́ sọ̀rọ̀ torí there is no smoke without fire bí ọba sí ní tó ṣe ẹ̀ṣẹ̀ kì í déédéé ṣe lásán ẹni tó sọ òkúta lu ni ló béèrè ìdàrọ́ kò sí ẹni tí yóò múra láti ba ní tí wọ́n ń pè ní àṣà ìbílẹ̀ káàárọ̀ òjíire jẹ́ tí yóò rojú rere ọmọ Yorùbá kankan torí pé tẹnitẹni tekísà ń ta àtàn ẹlẹ́nu rírì lọ́làmù ìyá ẹ̀ oníṣu ń jẹ́ṣu ẹlọ́sẹ̀nu yankanyankan àti iṣu àtẹnu olónìí àwọn ò sọ wípé kéèyàn mọ̀ sí tó bá fẹ́ sìn ṣùgbọ́n láti dí wa lọ́wọ́ tiwa náà ni ò ní rọgbọ kí kálukú sin ẹ̀sìn tó bá fẹ́ sìn bófin orílẹ̀-èdè Nàìjíríà sì là kalẹ̀ nìyẹn òfin Nàìjíríà ò dẹ̀ fọ́ọ̀sì ẹnìkankan láti ṣe nǹkan tí ò wù ú kò sọ pé kẹ́nìkan kó sì fọ́ọ̀sì ẹnìkankan láti ṣe nǹkan tó nítọ̀ òun ṣe torí pé ẹ̀sìn bábọ̀ gbọ́mọlà kálukú ló ní èrò àtìná lẹ́ẹ̀tẹ̀ ní tá a fi ń jẹ́ èèyàn náà nu àwọn ọ̀jọ̀gbọ́n àbí òfin dẹ̀ sọ inú fúnra ẹ̀ láti dá decide fúnra ẹ̀ so wà very very unfortunate bólúwo ṣe ń sọ̀rọ̀ lórí ìtàkùn ayélujára èrè tó fẹ́ gbà ń bẹ̀ ní tó fẹ́ derive níbẹ̀ so mú ayọ̀ bá òun gangan so òun gangan padà wo àwọn nǹkan tó òun gangan ṣe gbogbo àwọn questions yìí ló nílò ìdáhùn with due respect sí gbogbo ẹ̀yin ọmọ wò ó the earlier the better tẹ́ ẹ bá pe ọba yín ṣàkíyèsí aláké ògbórí social media wá Àwùjalẹ̀ ọba Síkírù Adétọ̀nà kọ́ lọ́wọ́ fọ̀run kẹ́ bàbá ẹ̀ ò gba social media wá ọba Akíolú ò torí bẹ́ẹ̀ gbọ́ wá sórí social media kò sọ́ba tó wá sórí social media bàbá Olúbàdàn wá sórí social media kí wọ́n sọ pé àwọn fẹ́ báàlú sọ̀rọ̀ kò sí ní téèyàn fẹ́ sọ tó fẹ́ tẹ́ gbogbo ìlú lọ́rùn social media ní kò fààyè gba ẹnìkankan láti fìyà jẹ ẹnìkankan yàtọ̀ sí ẹni tó bá sọ̀rọ̀ tó jẹnu lọ ṣùgbọ́n whatever tó bá sọ lórí social media ń ló kọ́ọ̀lù fún criticism àwọn criticism kan bẹ tí wọ́n ń pè ní heavy criticism ìyẹn ni pé ká sọ̀rọ̀ ká bá kẹ́ pẹ̀lú point ìdáhùn ni mo fẹ́ fún Olúwo pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó sọ
kí n dẹ̀ jẹ́ kẹ́ ẹ mọ kí ni reaction àwọn èèyàn sí nǹkan tó lúwo sọ. Olúwo òṣìṣẹ́ mọ́ sọ̀rọ̀. Olúwo ti ń jẹ́ kó yé wa nínú àwọn ọ̀rọ̀ kan tó sọ wípé Ìwó ti kọ́kọ́ wà síwájú àwọn ìlú kan including Ilé Ifẹ̀. Ibi tí kábíyèsí ti rí tàn tiwọn, a fẹ́ kí wọ́n bá wa fìdí ẹ̀ múlẹ̀, kí wọ́n ṣe níwèé jáde, kí wọ́n já kà á. A fẹ́ ògbọ́n ṣe fẹ́ establish ẹ̀ pé Ìwó ti wà síwájú Ilé Ifẹ̀, Ìwó ti wà síwájú Ọ̀yọ́, torí pé a ní ìtàn tó back ẹ̀ up láyé ìgbà tí Ọlọ́yọ̀ ń control Olúwo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. All right, láì dènà pẹ̀lú torí àsìkò wa, mo ti ní wọn nílò àmì fàágùn, ẹjá gbọ́rọ̀ Olúwo kákan analyse ẹ̀ níwọ̀nba. God bless you. Kí n tó jọba ní ìmẹ́pẹ́ Yorùbá ní ìmẹ́pẹ́ àlájú. Olúwo ní kò ń wo tó jọba, wọn mọ̀ pé Yorùbá ò lájú. So Olúwo gangan ló mú ọ̀làjú wá bá gbogbo yín. Ṣé yín ọ̀wà insulting, ṣé ọ̀wà insultive? Mo rò pé bóyá bá ṣe sí pátì yẹn, ta máa jó, ta máa jẹ gbogbo ẹ̀, mo rò pé alájú ni. Àṣà alájú. Èmi lọ́lọ́run láti la Yorùbá lójú ní pé bó o ní ṣe wà nípò ọba olórí tí wàá máa dá sí kí eégún máa nà èèyàn lọ́rẹ̀. Can you imagine that? Ó ní Ọlọ́run rán wá láti wá la Yorùbá lójú. Bó lòun ó ṣe jọba tó wàá máa wo àwọn eégún kan máa nà èèyàn lọ́rẹ́. Ẹ bá ń sọ fún ọba Adéwálé Àkànbí wípé eégún fẹ́gún òòṣàfóòṣà, bó ṣe wu olóró ni wọ́n ṣe nǹkan wọn. Gbọ́ òwe yẹn dáadáa, eégún fẹ́gún, ìyẹn eégún fún eléégún. Ẹ jẹ́ káwọn eléégún ṣe eégún wọn bó ṣe fẹ́. Ẹ jẹ́ káwọn olóòṣà ó ṣe tí wọn bó ṣe fẹ́. Bó bá ṣe wu olóró ni kó ṣe nǹkan ẹ̀. Ìgbà tí mùsùlùmí ó bá gbààwẹ̀ kò sẹ́ni tí dá wọn lọ́wọ́ kọ́, everybody ni máa ń support wọn pé àsìkò Ramadan ni o, tó bá ti dà àsìkò Ramadan bí gbogbo nǹkan ṣe máa ń rínu o. Bí wọ́n bá túnu àwẹ̀ gbogbo ayé ní celebrate yín. Bẹ́ẹ̀ bá ṣe léyà gbogbo ayé ní celebrate yín. Kí ló wá kàn yín pẹ̀lú ntẹ́lòmíì ń ṣe? Iyì àtàpọ́nlé àti ẹwà beauty ọdún eégún ńlọrẹ́ tí wọ́n ń nà, ìnìgbò tí wọ́n ń jà. And ẹ jẹ́ ká enlight Olúwo díẹ̀ sí. Ó dàbí pé ó ti pẹ́ tó ti kó ńlé. Ó dàbí pé gbogbo nǹkan tí wọ́n ń pè láṣà gan kò fi gbogbo ara bákan, kò fi gbogbo ara go through kankan bẹ̀. Àwọn tó ń gangan wò lórí social media ló fi ń sọ̀rọ̀. Ẹ já sọ fún Olúwo pé ìpele ìpele láṣọ àlùbọ́sà, ìpele ìpele láṣọ eégún, ìpele ìpele ni tí wọ́n ń pè léégún. Àwọn eégún kan ń bẹ tán ń pè léégún kúndúke, ajọ̀lẹ̀lẹ̀ mọ́ lè sáré, eégún ọmọdé wọ́n ń pè bẹ́ẹ̀. Torí láti kékeré ni mùsùlùmí ti kọ́ ọmọ rẹ̀ lẹ́sìn. Kékeré náà ni gbogbo àwọn tí wọ́n ń sorò tán ń sòòṣà tán ń ṣèṣẹ̀ṣe, kékeré náà ni wọ́n ti kọ́ ọmọ wọn. Ńlá fi pé orò tá a bá ń ṣe, tá a bá ń lé ọmọ kéékèèké sẹ́yìn, irú orò bẹ́ẹ̀ máa ń parun ni. Ẹni tí ó wá gbà àkàrà sọnù lọ́wọ́ ọmọdé, dandan ni kó tó oyin sẹ́gbẹ́ àkàrà rẹ̀. Ẹni tí ó gba àṣà sọnù lọ́wọ́ wa, ó yẹ kó fún wa ní nǹkan tó rich. Sincerely, ẹ má bínú ẹ foríjì mí o, àti Islamic religion àti Christianity kò sí eléyìí tó rich tó ìṣẹ̀ṣe nínú gbogbo ẹ̀. Mi ò sọ pé ẹ má ṣe mí gbọ́ o, mi ò sọ pé kéèyàn máa gbẹ́bọ lọ sóríta. That is not the real ìṣẹ̀ṣe tá à ń sọ nípa ẹ̀. Mi ò sọ wípé kéèyàn máa pa àyàn, ìyẹn kọ́ ni wọ́n ń pè ní ìṣẹ̀ṣe. N ò sọ pé kí orò ọmọ mú olùwọ̀ kán máa fi wọ́n ṣe nǹkan ètùtù, ìyẹn kọ́ ni wọ́n ń pè ní ìṣẹ̀ṣe. Ṣùgbọ́n àgbègún, àṣòro, àìwò wòlẹ́ẹ̀kún okú pé kò yẹ kó sí ìdánilọ́wọ́ kọ́ mbẹ̀. Wọ́n ti ní bá ṣe ń ṣe kí wọ́n tó di pé wọ́n bí wa. Gbogbo eléyìn náà ló ń jẹ́ kí respect ó wà fáwọn ọmọ káàárọ̀ oòjíire, ló ń jẹ́ káwọn èèyàn ní ọ̀wọ̀ fún wa. Nígbà tẹ́ bá sọ pé òkè o, wọ́n ń Ṣàgámọ́ níjẹ̀bú, nígbà bá sọ pé lọ́jọ́ báyìí o, wọ́n ń sorò lọ́tà. Bí Ọ̀tà ṣe jẹ́ missing point fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń lọ síbì kan. Tó bá dábẹ́ bíríìjì Ṣàngó Ọ̀tà ní ìsìn, jẹ́ kí n sọ fún ọ, àwọn èèyàn tí ń lọ Ságége, tí ń lọ Yànàpájà, tí ń lọ Òṣòdì, tí ń lọ VI nǹkankan, wọ́n ń bẹ láwọ́ ibì kan. Àwọn èèyàn tí ń lọ sí Ìjókòó, tí ń lọ sọ́gbà Ayọ̀, tí ń lọ ságbàdo crossing, tí ń lọ sí nǹkankan, àwọn eléyìí náà ń bẹ níbì kan. Àwọn èèyàn tí ń lọ sí Fọ̀, tí ń lọ sí Pápá Láǹtó, tí ń lọ sábẹ́kúta, tí ń lọ Àró, tí ń lọ Ògbẹ́, tí ń lọ sí Àgbárá àbí tí ń lọ Ìgbógìlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àwọn náà ń bẹ lápá ibì kan. Àwọn èèyàn tí ń lọ sí Atan,
tí ń lọ sí Ìyẹ́sí, tí ń lọ sí Àgbárá, tí ń lọ sí Gbẹ̀sà, tí ń lọ sí Owódé, tí ń lọ sí Òkè Ọ̀dàn, tí ń lọ sí Adó-Odò, tí ń lọ sí bọ́dà, àwọn náà wà lọ́bì kan meeting point. Gẹ́gẹ́ bí Ìbàdàn náà ni Ṣàngó Ọ̀tà ṣe wà. Bó ṣe wá rí bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń ṣe orò, ṣùgbọ́n tó bá fẹ́ sọ̀rọ̀ lọ́tà wọn ò kí ń gbé orò wá sí Ṣàngó mi abẹ́ bíríìjì, no never. Inú ìgboro Ọ̀tà gangan ni wọ́n ti máa ń ṣe é. Wọ́n ti announce, wọ́n ti kéde káàkiri, àwọn èèyàn ti mọ bí wọ́n ṣe ń ṣe é. Wọn ò mú olùwọ̀rí kan sọ pé ńgbà orò làwa mẹ́nì kankan, no, kò ṣẹlẹ̀ rí. Because àwọn ọlọ́kadà ó ti mọ sọ fún pé bó bá ti di yago báyìí àwọn ò ní lọ nú Ọ̀tà o, ẹ bá ní kí náà ṣe mọ̀ wá ni wọ́n ń sọ̀rọ̀ ńbẹ̀. Wọ́n ti mọ kéde lórí rédíò, ẹni tó bá fẹ́ gba Ọ̀tà kọjá, ẹni tó bá fẹ́ ṣe kinní kan, ẹ mọ́ gbanú ìgboro Ọ̀tà o, ẹ gba kinní kan yọ sí ojú òré, ẹ gba ọ̀nà ibì kan yọ síbì kan, ẹ ti mọ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń ṣe káàkiri, bọ́n ṣe ń so Olóòlù nìbàdàn, wọn ò tí ì sọ pé Olóòlù ti pa àyàn rí. Just of recent nígbà tá a ṣe ń gbọ́n yìí o. Ok, ìṣẹ̀lẹ̀ tó wá ṣẹlẹ̀, àkíyèsí ló pè wá sí fẹ́ni tó bá nírú ẹ̀ lọ́kàn. Ìyẹn ò túmọ̀ sí pé kólúwọ̀ wá fi gbogbo nǹkan kékeré tó bá ṣẹlẹ̀ tàbí èrò ọkàn tiẹ̀ tàbí nǹkan tó wu òun tàbí propaganda tiẹ̀ kó fi ba gbogbo, kó fi fẹnu tẹ́ḿbẹ́lú nǹkan tí wọ́n ń pè níṣẹ̀ṣe tàbí tí ó mú Yorùbá tó so Yorùbá ró tí ń fi ìbẹ̀rù wá sáwọn èèyàn láyà. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní 2023 táwọn ọmọ Yíbò tí wọ́n ń ṣe àwọn nǹkan kan lẹ́kọ̀ọ́ ńgbà tí wọ́n gbé Ẹ̀yọ̀ jáde táwọn olóòṣà jáde tán láwọn fẹ́ sóòṣà, kálukú fìdí mọ́lé. Ìpayà, ìbẹ̀rù tó ṣẹ́kù lára Yorùbá nù. Bẹ́ẹ̀ bá wá ní àkó gbogbo ẹ̀dá gbó, àwa náà wá digbá àwẹ́wọ́ for everybody. Violence nìyẹn. Violence ní kíni? Because àwọn eléégún ò invite ẹ, wọn ò dẹ̀ invite anybody pé kó wá wo àwọn. Ẹnikẹ́ni tó bá ti lọ sáàrin jà láti lọ wo eégún tán bá kó ẹgbà bò ó kò tí ì pọ̀ jù, torí pé wọn ó bi léèrè kí ni wọ́n náà wá lọ sáàrin wọn. Àwọn tí wọ́n ń ṣẹ́gun ò kì í invite èèyàn pé ẹ wá wò wá, ẹ̀yin lẹ sọ wípé ìran rèé, ojú lòun ò rí ọ rí, a fẹ́ wò ó, a fẹ́ wo eégún ọdún yìí, a fẹ́ wo bọ́n ṣe ń ṣe irú eégún tó wá, àwọn eégún àgbà. Lẹ́ẹ̀kan mo nípele ìpele léégún, àwọn eégún kan wà tán pè ní tombolo, ajọ̀lẹ̀lẹ̀ mọ́ lè sáré. Àwọn eégún ọmọdé, eégún kúndúke, eégún ọlọ́rẹ́ ń bẹ, eégún àgbà wà. Àwọn eégún àgbà ni wọ́n máa ń pè léégún aládùá. Àwọn yẹn ò kí ń mọ́rẹ́ dání, àwọn yẹn ní ó máa kiri ojúlé, ẹsẹ̀ mi o, mo rí ọlọ́dún yìí o, mo rí ọlẹ́ mi o, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn yẹn ó sì máa yẹ wọn sí, wọ́n máa fún wọn lówó ọdún. Ní tí wọ́n ń pè léégún nìyẹn. Gbogbo eégún kọ́ ló ń jagbo, gbogbo eégún kọ́ ló ń jà. Ṣùgbọ́n iyì ọdún eégún ní ká nara wa lọ́rẹ́, kátòrí ọmọ ṣe chai lẹ́yìn ilé mọ́jágbà, kí gbogbo ọmọ ọdún pa ipò. Àwọn eléégún kan ń bẹ tó jẹ́ pé wọn ò kí ń to àtòmọ́ra. Ìyẹn túmọ̀ sí pé wọn ò kí ń, àwọn kan wà tó jẹ́ pé tó bá fẹ́ lọ jágbó wọ́n wọ ṣòkòtò 2 mẹ́ta léra wọn, àwọn míì ò tún wọ níkà, wọ́n ò tún máa kúra wọn lẹ́gbàá ń bẹ̀ for the period of 7 days. Ó wá pọ̀ tán 14 days náà fi ń gbé eégún. Ẹ̀ẹ̀kan lọ́dún dẹ̀ ni wọ́n máa ń gbé eégún. Mọ́mẹ́ǹtì yẹn ò tí ì pọ̀ jù tá a bá fi ilẹ̀ fún ìṣẹ̀ṣe yẹn. Kì í ṣe láti January dé December náà fi ń gbé eégún. Kì í ṣe láti day 1 sí day 30 oṣù ni wọ́n fi ń gbé eégún. Ọjọ́ 7 ni ìgbájà ní ẹyọ kan ní ìsá eégún kan, 14 ní 2. Àwọn tó bá tún fẹ́ ṣàṣejù ni ó ṣe lọ́dún ọjọ́ 21. Bóyá náà ló tí wọn ò ti níṣẹ́ tàbí tọ́lọ́run ti bùkún wọn tó jẹ́ pé jíjẹ àti mímu ọ̀wọ́n wọn lè waste gbogbo ọjọ́ wọn. Ẹ máa na yẹn lọ́rẹ́ Yorùbá nísìnyí, ẹ sọ Yorùbá di màálù. Ṣé màálù lẹ́yìn Yorùbá? Ṣé màálù ni? Béèyàn bá jẹ́ èèyàn tó lọ́pọlọ tó jẹ́ tó ní làákàyè, ẹ já béèrè pé ṣé gbogbo ẹni tí ń bẹ́ẹ̀ lù ni wọ́n máa ń nà? No, ṣé gbogbo ẹni tí ń kọjá lọ ni wọ́n máa ń nà? Àwọn tí ń gbégún ni wọ́n máa ń nara wọn, àwọn tí ń jago ni wọ́n máa ń nara wọn. Kì í ṣe pé gbogbo ẹni tí bá ti ń lọ náà máa kọ́rẹ́bò, kì í ṣe pé wọ́n máa lọ báyàn ń lè máa kọ́rẹ́bò. Because Yorùbá ní asọ́kù tàn
ìní mẹ́gún dìjà ọ̀rẹ́ sílẹ̀ torí ibi tó yẹ kéégún ó ti jógbowó ọdún ni wọ́n ń ṣe ọdún tí wọ́n ń ṣe kò yàtọ̀ sí ìtúnu bọ́n bá ń ṣètúnu àwọn ọmọ kéékèèké ọmọ káàkiri á mọ̀ fún ọ lówó ọdún gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà léégún ń ṣe wọ́n mọ̀ jó fún yín wọ́n mọ̀ tàkìtì wọ́n mọ̀ ṣe gbogbo ẹ̀ mọ̀ fún ọ lówó àwọn tí ń ṣàdúrà ọmọ yọjúlé káàkiri wọ́n kọ́kọ́ yajúlé gbogbo àwọn tán jọjọ́ mọ̀ gbolé kan náà wọ́n á fún ọ lówó wọ́n mọ̀ sọ pé mo fún ọ lọ́dún yìí ó jẹ́ ń fún ọ lẹ́ẹ̀mí àwọn náà mọ̀ pé ó fún mi lọ́dún yìí ó fún mi lẹ́ẹ̀mí wọ́n mọ̀ wúre fún ọ káàkiri gbogbo ẹ̀kọ́ níjà gbogbo ẹ̀kọ́ ní gbàùgbàù gbogbo ẹ̀kọ́ ni wọ́n fi ń jà kò sí ti ń jẹ́ violence lọ́rọ̀ egungun ẹ̀yin ọmọ wo ẹ sọ fún kábíyèsí yín ogun eléyìí kò lè ṣẹ kò lè rí ṣẹ́ ètí àtàbùkù ni yọ̀mọ̀ mú wá fọ́ba ẹ̀kọ́ lẹ̀kẹ́ kọrúkọ mi sí tó bá dìgbà náà bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ anybody ò ní dá yín lóhùn. kémi jẹ́ ọba níbi kí n wá jẹ́ kí wọ́n sáàyàn ládàá ṣé àlá. ẹ já béèrè lọ́wọ́ Olúwo ọdún eégún wo ni wọ́n ṣe tí wọ́n ti ń sára wọn ládàá ọdún eégún wo ni wọ́n ṣe ń lè káàró òjìrì lónìí tó jẹ́ pé àdá ni wọ́n ń sára wọn kólúwọ̀ bá wa píìkì ẹ̀ síta tó jẹ́ pé torí pé ọdún eégún ni náà ṣe ń sára wọn ládàá mo ti sọ pé kò sígbà tá a ṣètò tí wọn ò ní múná lọ bóyá wa là ń ṣètò sásìkò tán múná lọ ni o bóyá kádàrá lọ sọ pé wọ́n máa ń mú lọ bẹ́ẹ̀ o tó o mẹ́ lọ́wọ́ Ọlọ́run. ní títì a sì ní òkè bẹ́ẹ̀ bá tiẹ̀ lẹ fẹ́ mú ẹ̀sìn wa ẹ yọ gàgídígàgan rẹ̀. point of correction kì í ṣe pé wọ́n fẹ́ mú ẹ̀sìn yẹn wá abá aláyé ni Olúwo Mr. Olúwo bọ̀dá Olúwo ẹ̀gbọ́n Olúwo kì í ṣe pé wọ́n ẹ̀sẹ̀ fẹ́ mú ẹ̀sìn egúngún wá egúngún ò kì í ṣẹ̀sìn a sì tún lè pè lẹ́sìn ṣùgbọ́n àṣà ni ó ti wà abá aláyé ni ńlá fi ń pè ní àṣà àbáláyé kì í ṣe pé ẹ̀sẹ̀ mú wá eégún òdẹ̀ ní jàgídíjàgan nú láti lẹ̀ ó sì tún ní jàgídíjàgan àwọn alágbára fi máa ń dánra wọn wò láyé àtijọ́ ìdán gbogbo dán tí wọ́n ń pa ohun àrà ló jẹ́ lọ́dọ̀ àwọn èèyàn tó kù so with that pé wọ́n ń ṣe jàgídíjàgan yẹn kò sí lọ́rọ̀ ń tán pèlè eégún kò sí lọ́rọ̀ tí wọ́n ń pèlè eégún. àṣàyàn ládàá a ní kéèyàn má jáde. gọ́ọ̀mẹ̀ntì gan Tinubu gan kò gbọ́dọ̀ sọ pé kéèyàn. ẹ já wò ó ńbo ni wọ́n ti sọ ọdún eégún tán sọ pé kéèyàn má jáde rí tí ìbá sàríèrè sọ kéèyàn kàn gbẹnu jó kéèyàn mọ̀mọ́ tí ó fẹnu ẹ ṣe kéèyàn sọ pé wọ́n ń tìyàn mọ́lé lásìkò eégún ta ló wá fẹ́ wòran wọn tẹrútọmọ ní péjọ sin eégún ọwọ́ Yorùbá ní ọ̀rọ̀ Yorùbá complete wọ́n ní tẹrútọmọ ní péjọ sin eégún àtẹ̀wé àtàgbà ní sẹ́rúsìn fún Ṣàngó ẹni ẹlẹ́ni ní pakó bọ̀gbọ́n àṣẹwélé èèyàn àtàtà ní ròpàkà lásọ eégún ni wọ́n ń pè ní pàkà so tẹrútọmọ ní péjọ wọdún eégún kò síbi tán ti sọ pé kéèyàn kó lìkì mọ́lé kó mọ̀ wá wọdún eégún ta ló wá fẹ́ wò ó so àríìrí sọ àìmọ́ téèyàn fẹ́ sọ lélẹ́yìí. wàláì Tinubu gan ní pírẹsidẹ́ǹtì Nàìjíríà kò sí nínú constitution pé ẹnìkan wà obìnrin ò gbọ́dọ̀ rí. ẹnìkan kọ́ obìnrin ò gbọ́dọ̀ rí orò bọ̀dá Olúwo ṣẹ́gbọ́sà obìnrin ò gbọ́dọ̀ rí orò láti ìgbà tí wọ́n ti bí wa ló ti wà bẹ́ẹ̀ ló dẹ̀ ti remain bẹ́ẹ̀ àwọn ìyá wa dẹ̀ ní ọ̀wọ̀ àtàpọ́nlé fún wọn yìí dẹ̀ rí orò tí ò jẹ́ kí ẹ̀mí ọ̀dọ́ ogun mọ́ bíi tayé àtijọ́ nu because ọ̀pọ̀lọpọ̀ ọmọ ṣe ńlá ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìjà láti dá níbi tọ́pọ̀lọpọ̀ ti kókó òjijì ẹbí ará ọ̀mọ́ akàn máa ń bá wọn dárò ni so ọ̀tọ̀ ní nǹkan tí ó ń ṣẹlẹ̀ ọ̀tọ̀ ní nǹkan tó Olúwo ń sọ nípa rẹ̀. eégún kan wà ọkùnrin wọ́n fẹ́ ṣèṣèdè ọba kú wọn ò gbọ́dọ̀ jáde orò ó wà ìlẹ́gà o. Can you imagine ẹnu ọba lẹ ti ń gbọ́ pé àṣà wà ìlẹ́gà tọ́ba bá wàjà wọ́n máa ti ọjà wọ́n máa sọ̀rọ̀ ṣiṣẹ́ ṣe
bọ̀dá Olúwo ní ó wà illegal. Ẹ jẹ́ kó bá mú illegality ibẹ̀ jáde. Ó ní Tinubu ò lè ṣe ìṣèdè, Tinubu ò ní láti ṣe ìṣèdè. Gbogbo ìlú jákèjádò àgbáyé ni wọ́n ti ní time tán ti ń ṣe ìṣèdè. Tàbí ká sọ pé láfíríkà, nílẹ̀ Yíbò, wọ́n lásìkò tí wọ́n ń ṣe, wọ́n láwọn ọdún tí wọ́n ṣe táwọn èèyàn tí gbogbo èèyàn gbọ́dọ̀ wò. Àwọn Haúsá náà níṣẹ̀ṣe tiwọn. Ńgbà tẹ́ ẹ̀ bá ti stop tàwọn Haúsá. Saudi Arabia tẹ́ ń sọ, wọ́n ní tiwọn. Wọ́n ní tiwọn tí wọ́n ń ṣe. Ẹ̀yin lẹ̀ ń lọ bá wọn ṣe. Orò ní Saudi Arabia náà ń ṣe òun. Eégún ní Saudi Arabia náà ń ṣe òun. Because tẹ́ bá débẹ̀ bá fẹ́ lọ Mọ́kà, wọ́n fa yín lórí àbí wọn ò ní fa yín lórí. Ẹ pa kájà aṣọ. Orò kan nu. Because n tẹ́ gbọ́dọ̀ ṣe tẹ́ bá débẹ̀ ni. Ẹ sọ pé fẹ́ lọ sọ̀kò àṣetánì. Ńjọ́ tẹ́ ti ń sọ ṣe ti pa àṣetánì ọ̀hún. Àṣetánì tọ́lọ̀ gangan ò lè dápa fún rẹ̀, tọ́lọ̀ gangan ò pa fún rẹ̀. Èèyàn máa waste owó lọ́bẹ̀ lọ́dọọdún, ẹ sọ pé fẹ́ lọ bá wọn pa àṣetánì. Ṣé àṣetánì ọ̀ wá kì í kú ni? Pẹ̀lú àdúrà òkú tẹ́ jù lẹ́sìn, ǹtẹ́ jù ń dun ta, ǹtẹ́ jù ń dunrin, ǹtẹ́ jù ń dunrun, ǹtẹ́ jù ń dun fà, tẹ́ ti ń jù láti more than 100 years. So àṣetánì yẹn mọ̀ lágídí o. Òkò yín họ́lá nìyẹn, so kò wúlò lára ẹ̀. Kàbí kò pa, kò take effect lára ẹ̀. Sọ́lọ́ ń gọ̀ ni. Ṣé Saudi Arabia gọ̀? Àwọn gbọ́n ni. Wọ́n yá ń fowó tí ń túnlù tí wọ́n ṣe. Ẹ̀yin ńlá làṣẹ ebi. Ẹ̀ ń produce àlùmọ́njèrè. Olúwo kò ṣe iléeṣẹ́ pure water lásán sí wo táwọn òwò lè jàǹfààní ẹ̀. Àfikọ́ mọ rìkọ́ọ̀dù 1,000 naira tí ń há fáwọn èèyàn. Táwọn náà mọ̀ pariwo séwù adẹ̀ ní tán pè ní séwù ẹ̀sìn ni. Ẹ bá fẹ́ jẹ séwù ẹjọ́ gbasíláwà ní kó gba mọ́sáàsì lọ kókò lápúrórí àpèrè ọba. Àfi táwọn ọmọ ìlú yìí ọba máa ń tẹ́ ń ṣe ni wọ́n ní lọ kóòtù. Wọ́n náà lè bá wọn process kóòtù. Bóyá bí ọdún ilé bí eégún ilé òlù nísìnyí. Mo lè sọ pé káwọn ọmọ Ìbàdàn lọ sí kóòtù. Torí Ìbàdàn mọ orò wọn, torí Ìbàdàn mọ ìṣẹ̀ṣe wọn. Torí wọ́jọ́ mọ Ìbàdàn. Torí tí ẹ náà ṣe máa wá change ìṣẹ̀ṣe wọn Ìbàdàn. Náà ò sí ní ṣe tí wọ́n ń ṣe mọ́. Náà ó ṣe pàṣà tí wọ́n rẹ́. Náà ó ṣe pàṣẹṣe wọn rẹ́. Ni wọn ò ṣe ní solóòlù mọ́. La ṣe máa pọ́dún eégún ìlú wa rẹ́. Nítorí pé wọ́n sọ̀rọ̀. Ní gbogbo ìlú tí ń bẹ ìpínlẹ̀ Ọ̀ṣun, Ìrágbìjí ni, Adà ni, Ọ̀yàn ni, Òkúkú ni, Ìníṣà ni, náà ṣe máa pa ọdún tí wọ́n rẹ́ torí pé Olúwo sọ̀rọ̀. Does that make any sense? Kí ni sense tó wà nínú nǹkan tó ń sọ yìí? Àwọn èèyàn tí ń bẹ náà kàn héèlì ẹ̀ ní gbọ́ jẹ́ pé rúkìrú ọbẹ̀ ẹwọ ni wọ́n. Ìkun ògbé kan eégún ilé lábala, ìkun ògbé kan ọmọ bántálẹ̀, ìkan jẹ́rù ìkejì ń jẹ yẹpẹ̀. Kí ni ìyàtọ̀? Ẹni tí ń sọ̀rọ̀ the same thing, àwọn tí ń bá sọ̀rọ̀ the same thing, ẹgbẹ́ yẹlẹyẹ wọ́ọ̀tọ̀. Kò ní sọ fún gómìnà pé yín tó ń dá sí ní tó ń sọ pé kí wọ́n máa ṣe ní ilẹ̀ Yorùbá yìí pé is unconstitutional. Kò sí gọ́fìnà tí ó stop ẹ̀. Kò sẹ́ni tí ó lọ rìpọ́ọ̀tù rẹ̀ fún gọ́fìnà. Ó yẹ kán fọ létí jáde kó government house ni. Kò sẹ́ni tó bẹ́ẹ̀ láti sọ bẹ́ẹ̀. Ṣé ẹ sọ pé ká má sọ lọ́jọ́? Ẹ pé káwọn ológun ọmọ bọ̀gún. Ẹ pé káwọn olóró ọmọ sọ̀rọ̀. Lọ forí gbòòrò tó bá ti dọdún tí ń bọ̀ tán gbólóòlù jáde gbéyàwó ẹ̀ lọ bẹ̀. Àfi gómìnà tí bá kàn bẹ̀rù nítorí sẹ́mi pólóṣèlú làwọn gómìnà. Ẹ̀rù ń bà wọn gọ́fìnà náà fi yọ̀wọ́ kúrò nípò. Òró ti yẹ kí wọ́n yọ ọ́ dànù nǹkan fi ọjọba lé lórí lọ ń bà á jẹ́ yìí. Ẹ̀rù àti wọlé ẹ̀kejì náà ní ń bà wọn náà. Káwọn náà tiẹ̀ sọmọ encourage kan sọ pé ọba tí bá ń bàṣà àti ìṣe Yorùbá jẹ́ ká yọ wọn kúrò nípò. Kí wọ́n ọba bẹ́ẹ̀ ọmọ lọ Saudi Arabia kó lọ jẹ séwù ńbẹ̀. Ìbò ni à ń wá, ìbò ni à máa wá. Àwọn gómìnà ìbò ni à máa wá. Ìmí ọ̀gbọ́dọ̀ ní ìgbà tá a wà yóò àṣà kan kò gbọ́dọ̀ sọ fún mi pé kí n sọ fún ọmọ ìlú kó má jáde níṣẹ́jú kan. Ìyẹn ní wò ó. Gbogbo àrà tó bá wù ọ́ lórí dání wò ó. Ṣùgbọ́n tó bá lọ ìlú mi, nǹkan tàṣà wọn bá dúró lé lórí ńlọ tẹ̀lé. Bó bá wá sínú ìlú wa lásìkò tọ́dún eégún ń lọ lọ́wọ́, wọn ó lù ọ́ lẹ́gba. Wọn ó kó ọ tó bá yọrí ìta nínú mọ́tò, wọn ó kó ọ lẹ́gba lórí. Agbá ọlọ́pàá tó bá kó sẹ́yìn ò ní ká. Try it.
gbọ́dọ̀ sí àṣà ọ̀hún, kò gbọ́dọ̀ sí orò ọ̀hún, kò orò kankan. Kò sì sí tó gbọ́dọ̀ máa sọ pé kéèyàn máa dàdọ̀tí lẹ̀. ẹ̀gbọ́n kò gbọ́dọ̀ sí àṣà, kò gbọ́dọ̀ sí orò kankan. Ìwó ló ti ń sọ̀rọ̀ báwọn gbogbo àwọn ọmọ Ìwó bá gbọ́ lẹ́nu tí ò sólóòsà ń bẹ̀, tí ò sáwọn tí wọ́n ń bọ̀ sún ń bẹ̀, tí ò sáwọn tí wọ́n ń gbégún ń bẹ̀, tí ò sáwọn tí wọ́n ń bọ̀gún ń bẹ̀, tí ò sóníṣàngó ń bẹ̀, onílọ́ọ̀kì náà ó. Ṣùgbọ́n tán bá wà ń bẹ̀, tán bá gbégún wọn jáde káwàrà tó fi wọ́n dá. Tán bá bọ́ọ̀dì Ògún tán láwọn fẹ́ bọ̀gún káwàrà tó fi wọ́n dá. Bóní Ṣàngó bá lẹ́gùn Ṣàngó ń gun òun fẹ́ jáde òun fẹ́ sọdún Ṣàngó káwàrà tó fi wọ́n dá. Àwọn tó ń bodò tán bá láwọn fẹ́ bodò wọn káwàrà tó fi wọ́n dá. Káwò òfin tó sọ wípé ẹlẹ́sìn kan ò gbọ́dọ̀ ṣe tiẹ̀ tàbí ẹlẹ́sìn kan gbọ́dọ̀ sọ pé ẹlẹ́sìn fẹ́ lẹ́sìn kejì pé kó má ṣe tiẹ̀. Sójú pópó kọ́ lọ fẹ́ gbé ìpèsè ọwọ́ dọ̀tí lẹ̀. Gbogbo ọmọ káàárọ̀ oòjíire ìlú wo lẹ ti rí tí wọ́n ti ń fi ẹbọ dọ̀tí lẹ̀ nísìnyí mọ́? Ìlú wo? Gbogbo nǹkan ló ti wà modernized. Kò sẹ́ni tó ń fi ìpèsè kankan dọ̀tí lẹ̀ mọ́, everybody ti lajú. Ntọ́ da nínú àṣà Yorùbá ńlá ṣàmúlò. Ilé ìtarípò náà dọ̀tí agbésẹ́gbẹ́ kan. Ọmọ káàárọ̀ oòjíire inú àwọn tó ń pè lọ́jọ̀gbọ́n lọmọ káàárọ̀ oòjíire wà. Inú àwọn tí wọ́n jẹ́ afẹ́jú lọmọ káàárọ̀ oòjíire wà. Inú àwọn tí wọ́n mẹ̀tọ́ ọmọ káàárọ̀ oòjíire ń bẹ. Ọmọ káàárọ̀ oòjíire ò ní ìdíkẹ́ ẹsẹ̀ máa sọ fún kó ṣe nǹkan kó tó mọ tọ́tọ̀ àti ntọ́ yẹ. Ẹ bá a sọ fÓlúwo bẹ́ẹ̀. Ẹ̀kọ́ epo wa gbénu gbá tájókò tí wọ́n. Mélòó ló ń rí bẹ́ẹ̀ báyìí nìsín? Bí èèyàn gbẹ́kọ̀ọ́ nu gbá nìsín, oúnjẹ fáwọn ewúrẹ́ ni wọ́n jẹ́ kílé o tó mọ́. Why stressing yourself unnecessarily? Báwa kò ní nígbà àwọn ọmọlẹ̀ bá jẹ́ tán. Ìwọ tó gbé dọ̀tí lẹ̀ sọ padà wá. Tí mo sì fẹ́ yẹ kí ìlú mọ́. Ọ̀wá ń gbé nǹkan dọ̀tí lẹ̀. Ẹ lọ ń da nǹkan odò. Ẹ̀rẹ́ búlọ̀kù gbogbo àbí kí ni máa di ojú àgbà. A sì ń sọ fún yín pé àníkíní ẹni àṣà ni ẹni ṣe ẹjẹ́ àtúnṣe. Kí lẹ fẹ́ fi tún ṣe? Ẹjẹ́ àmọ̀dífà yẹ. Kí lẹ fẹ́ fi modify yẹ? Bẹ́ẹ̀ náà ni ọtí àgbà. Ṣé ń gbọ́ o? Ọtí ikú ni o. Ikú ẹni tó bá ti gbé ògógóró wá fọ́ba láàfin ọba ó fẹ́ pa ọba ni. Now, Olúwo ní ọtí àgbà bíi Elder Shinap, Seaman Shinap kákan ló fàpẹrẹ ọlọ́tí ikú ni. Meanwhile, ńgbà tó Olúwo máa wúyè àwọn Elder Shinap ra stand wọ́n ṣe billboard. Seaman Shinap ra stand wọ́n ṣe billboard. Wọ́n support ìwúyè. Gbogbo ibi tí wọ́n bá ti ń jọba ńlẹ̀ káàárọ̀ oòjíire náà ti máa ń support ìwúyè wọn. Wọ́n ṣe bẹ́ẹ̀ f'Aláàfin, wọ́n ṣe bẹ́ẹ̀ f'Ọọ̀ni, wọ́n ṣe bẹ́ẹ̀ f'Àtà Ọjà. Gbogbo ibi tí wọ́n bá ti ń wúyè láti wá gbé àṣà ṣe káàárọ̀ oòjíire lárugẹ. Ipa tí àwọn iléeṣẹ́ ọtí yìí ń kó ńlẹ̀ káàárọ̀ oòjíire ó kù ní kèrémí. Olúwo jẹun yó tán ó lọ tí ikú ni. Ẹ já béèrè lọ́wọ́ ẹ̀ ṣé kò ní wáìnì nínú ilé? Ọtí kí ni wáìnì tó ní? Àbí torí pé àwọn òyìnbó wọn iléeṣẹ́ yẹn ń ṣe lọ́jọ́ tí ló jẹ́ jíìnì ló jẹ́ bí ògógóró. Ọtí táwọn èèyàn sọ pé àwọn fi ń wúyè, àwọn fi ń ṣàdúrà, àwọn fi ń wúre. Ṣé ẹ ti rí pa àti kẹran mérò? Ẹ ti rí pa àti kẹran mérò? Tó o bá ti gbé jíìn sẹ́yìn pé à ń làwọn lójú nù. Àbí ìmọ̀ ẹ̀ làwọn lójú. Can you imagine? Tó bá ti gbé jíìnì wá ọtí ikú nu ó ń là wọ́n lójú nù. Àwọn mọ̀lẹ́bí tiẹ̀ tí wọ́n ò lajú ní ńlá lójú kì í sọ ọmọ káàárọ̀ oòjíire. Majority wa lajú jù ọ lọ. Ìwọ tó travel out tí ò appear lára kò hàn lára pé o travel out. So what are you talking about? Ìwọ ló wá fẹ́ là wá lójú. Pọ̀ ọba aṣọ ẹgbẹ́ ọtí àgbà ni wọ́n pe jíìnì. Can you imagine? Èèyàn kan máa pe wá sáàfin. Nítorí ọmọ ń gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. Ṣùgbọ́n lójijì ló wá sáré di ọtí ikú. Ó ní kéèyàn kankan má gbé wá sáàfin òun. Sólúwo ló lóyè. Sáwọn olóyè rẹ̀ náà ò kí ń mú, ṣé wọn ò kí ń gbà á? Ṣé wọn ò kí ń mú nílùú Ìwó?
ṣé kò sáwọn tí ń tajà nílùú Ìwó tó jẹ́ pé ọtí jíìnì yìí ni wọ́n fi ń pawó tán fi ń bọ́ ẹbí tán fi ń bọ́ ara wọn bí wọn ò bá tà mọ́ sólùwọ́ ọmọ bá wọn sanwó iléèwé ọmọ wọn yóò wọn bá wọn gbọ́ bùkátà nù ilé wọn. ẹjá béèrè lọ́wọ́ ẹ̀ iléeṣẹ́ wo ló ń gangan dálẹ̀ ń wò ó táwọn èèyàn fẹ́ jàǹfààní ẹ̀ Yorùbá lẹ́ni tí ó gbà àkàrà sọnù lọ́wọ́ ọmọdé ó yẹ kó tọ́ oyin sẹ́gbẹ́ àkàrà ẹ̀ ẹni tí ó sọ pé ẹ mọ́ ta ilé mọ́ ẹ mọ́ ṣèyí mọ́ ó yẹ kó fún ẹ lélẹ́yìí tó bẹ́tà jù bẹ́ẹ̀ lọ. ẹni tí ẹ pè lọ tí àgbà kì í sọ tí àgbà ọtí òyìnbó tí máa pààyàn ni tí máa jẹ fún jẹdọ kíndìnrín rẹ ni yóò jẹ o. kíndìnrín rẹ ni yóò jẹ o bọ̀dá ọmọ rí pé kíndìnrín rẹ ni yóò jẹ o. gbogbo ọgbẹ́nẹ sí wa má gbẹ́nẹ sí wa bí o mo fẹ́ pa mí ni ẹni tó bá ti gbé ẹnẹ sí wa tó gbé ọtí olóró wá síbí wọ́n fẹ́ pa ọba ni kí n wá dán odidi ògógóró lásọ fún kí ni mo fẹ́ fi ṣàdúrà ẹlẹ́fẹ́ máa rántí àwọn bàbá wa àwọn bàbá tèmi wọn ògógóró kò sẹ́ni tó lọ sórí bẹ́ẹ̀rì kan nìsín tó lóun fẹ́ da ògógóró bẹ̀ tàbó fẹ́ da wáìnì bẹ̀ tàbó fẹ́ da jíìnì bẹ̀ so ìsọkúsọ ni máàlù yìí ń sọ lẹ́nu ìsọkúsọ complete ìsọkúsọ. kò sí ògógóró láyé Ṣàngó kò sí ẹnẹsì. ṣé ẹ ti rí i pé wọn ò pé kábíyèsí ṣéwù ni wọ́n ń pè now ẹ jẹ́ ká wo reaction àwọn èèyàn gbogbo tá à ń sọ yìí nìsín tá à ń play yìí nìsín ọwọ́ Olúwo ló ti wá platform Olúwo náà ni wọ́n ti ṣe ok ẹ jẹ́ gbọ́ reaction àwọn èèyàn pápápá kí n tó máa lọ alright eléyìí ní What of India M bọ́bá ní àmọ́mọ́ jẹ́ẹ̀nì mọ́ pé ọtí ikú ni jẹ́ẹ̀nì igbó ń kọ́ because ẹ̀yin náà sáà ń fà á ẹ̀ mú kòló ó ti mú kókó dáràn ó wá ń kígbe bámi gbápo oró eléyìí ní ogun no take ògógóró but you dey take marijuana ogun ọmọ ògógóró kò sí ògógóró láyé àwọn Ṣàngó ṣégbó ti wà láyé wọn ṣé wọ́n ti mú gbó láyé wọn eléyìí ní go and study African history Yoruba is among the civilized ethnic tribes in Africa even we can say the most civilized in many ramifications so ìwọ kọ́ ló là wá lójú àti lajú ti pẹ́ Mr. Olúwo ilé ní amúgbó this man is now on colos ilé ní dèdèrè amukun mẹ́kọ̀ọ́ ọba sẹ́wọ̀n kí wọ́n sọ nígbà tí sọ lórí social media ó ti kọ́ọ̀lù fún àrífín bí ọba ti wo ohun tó fẹ́ sọ dáadáa bí èèyàn wo ohun tí ó sọ dáadáa gan àwọn èèyàn tí ó kàn án lábùkù ilé ní civilization with a habi ìwọ tó dá sọ́bọ̀ ìyàwó lórí ìwọ tó háyàwó ṣe civilization nu ọ̀làjú wo ní bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ kì í nú ẹ̀kú tẹ́ pè lẹ́hà náà ti jáde kú ńbẹ̀ náà ló wà inconvenient kò convenient fáwọn ní inconvenience ilé ní I don't know civilization starts with Yoruba culture and tradition in this you can make yourself great again bó bá lè padà àbí ilé ní na we dey work like that igbó ní ṣiṣẹ́ báwọn ilé ní how many companies owned by you in Ìwó èmi náà ti béèrè bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan kábíyèsí iléeṣẹ́ mélòó lẹ́ni sílẹ̀ Ìwó táwọn èèyàn benefit ń bẹ̀ n tí wọ́n ń pè ní ọ̀làjú nu n tán ń pè ní development nu n tẹ́ fi lè gba ọdún eégún kò lọ́wọ́ àwọn èèyàn nu wọ́n ti sọ fún pọ́wọ́ tó bá dilẹ̀ lè sún wáṣẹ́ fún táwọn tó ń gbé eégún bá ń ṣiṣẹ́ nílé iṣẹ́ ìjọba wọn ò ní lè láàyè gbé eégún ntẹ́ èèyàn fi lè gba nǹkan kan kúrò lọ́wọ́ wọn nù ẹ́ fún ní nǹkan tó bẹ́tà tọ́rọ mọ̀ pé wọ́n gbowó oṣù bó ń bá ti lọ ṣe égún owó oṣù wọn ò dínkù
yọ ya fi ara yọ kàn mọ́ jẹnu náà ń bí iṣẹ́ ni pé ó yẹ kí wọ́n bí eégún ọdún yìí o tí ìbá ṣiṣẹ́ tó ká mi lápá kò kábíyèsí ilé iṣẹ́ mélòó lè dálẹ̀. eléyìí ni weed master. When they said stop weed smoking, people did not hear. It will enter one chance. Eléyìí, no country or race, development or civilized without observed its tradition and culture. Kò sí ní tán pè lọ́làjú ju àṣà àti ṣe ẹni lọ. Àwọn Chinese ò dẹ́kun àṣà wọn wọ́n ń ṣe. Japan ò dẹ́kun àṣà wọn wọ́n ń ṣe. Mr. Tunde Okoli, God bless you. Mo rí ní tẹ́ra fún mi, ẹra síkà fún mi ní wáìtì. God bless you, sir. So eléyìí ní Ọ̀bàlújẹ́, one of Yorùbá land. Can you imagine that? Odidi olúwo yín nu Ọ̀bàlújẹ́ of Yorùbá land. Eléyìí ní mo rò pé mo yò okay ó ní mo yò pé alájú ni ẹran ó fi emoji ewúrẹ́ síbẹ̀. Eléyìí ní please what of igbó mímu sà? Ṣé lẹ́yìn náà dàbí ọ̀dá wọ́n ń béèrè lọ́wọ́ yín kábíyèsí o. Eléyìí ní my king after my empire. Oh, my king after my emir. Eléyìí ní His Royal Majesty sir, please change your dealer that your Igbo is turning you to mad person. Lórí comment section page olúwo náà ni gbogbo eléyìí wà ẹ̀rẹ́ wò ń bẹ̀. Eléyìí ní ẹgbọ́ ọ̀rọ̀ lẹ́nu ọ̀dẹ̀ àwọn òmùgọ̀ ìlú ẹ̀ ló máa là lójú ìran Yorùbá ti lajú kan tó bí bàbá ẹ̀. Eléyìí ní kábíyèsí, how civilization be forced on Yoruba people? No. Nobody can impose anything on anybody or either force kábíyèsí. There is freedom of religion in Nigeria. John 6 verse 44. Read. Wọ́n ní ẹ lọ́ọ́ kà kábíyèsí. Eléyìí ní abeg na kolo is smoke today or ice. Ẹ gbọ́ tá mọ̀ tí kábíyèsí gbẹlura. Eléyìí ní no single civilization in Islam. Àbí civilization kí ni bẹ́ẹ̀ kí ló mú wá? Ó mú Boko Haram wá, ó mú ISWAP wá, ó mú jàgídíjàgan wá, ó mú ìṣekúpani wá, ó mú ìjínigbé wá. Eléyìí ní something is smelly o. Eléyìí ní but you can't force it on Saudi Arabia àbí can you make it make sense? Eléyìí ní you will last long on the throne, your majesty. Eléyìí ní èwo nínú yín ló tún fún baba ní nǹkan mu? Ẹ gbọ́ nínú ẹ̀yin tẹ́wà lórí ìlàta ló súnmọ́ bàbá ta lọ́mọ tí wọ́n fún mu. Eléyìí ní how about Kanasa? Eléyìí ní leave the enemy and focus on your deeds sir. Ìpàkọ́ ògbọ́sùtì orí ẹlẹ́gàn ló bàjẹ́ ó di méjì tó ná ní sọ́dọ̀ àbí. Eléyìí ní nǹkan ṣe yín sà. Àṣà ilẹ̀ wa ni wọ́n ti ń ṣe láti ayé àwọn baba ńlá yín. Ẹ̀yin kọ́ lẹ máa sọ fún wa pé kò dáa. Ṣé ẹ gbọ́ sà? Eléyìí ní ìdérègbè oníkàtìkàtì. Eléyìí ní well done the emir of Iwo. Eléyìí ní the weed must be banned in Yoruba land including the palaces because some obas are already running mad. Ṣé ẹ gbọ́ sà? Eléyìí ní o ti bú àwọn bàbá rẹ mọ́. That is your forefathers were not civilized too. That is your forefathers were not civilized too. Eléyìí ní sí ọba ìlú leléyìí báyìí torí Ọlọ́run. Eléyìí ní arìndìn ẹranko àwọn ìran bàbá rẹ ni wọn ò lajú. Eléyìí ní ó lè mú ògógóró ṣùgbọ́n ó lè mú igbó sí ọba sí ní eléyìí ó ga o. Eléyìí ní ta ló tún ti fún Rashidi ní báńkì ìmú báyìí. Eléyìí ní olúwo wàhálà yín ti pọ̀ jù. Eléyìí ní wèrèrè o. Eléyìí ní olúwo if you sure take your olórí to next olóòlù festival ọmọ àlè játijàti. Eléyìí ní but sir is this how you start when you want to become the king of Iwo? Ẹbí abilérè ṣé bí ṣe ń sọ̀rọ̀ ní tán dẹ̀ fi jolúwo. Eléyìí ní hungry man ẹrú lárúbáwá. Eléyìí ní who dey call you ọba sorry o. Eléyìí ní this guy just take loud finish. Eléyìí ní baba don't worry you go understand when e clear for your head sir. Eléyìí ní he who gods want to kill they will first make them mad. Eléyìí ní Rashidi onígbó India hem dey worry him. Eléyìí ní we can see how the Hausas are moving forward. Àbí o sáwọn Hausa ti tẹ̀ wájú báyìí. Eléyìí ní na sure say this man go school at all because kò hàn lára ẹ̀. Eléyìí ní sir where did you buy your gbana? Eléyìí ní àníwèrè gidi ni máa yìí.
ìwọ gan wà nínú òkùnkùn òpònú ènìyàn. Eléyìí ni amúgbó ọba kòlómẹ́ntà. Eléyìí ni we need more of this ọba in Yorùbá land. Eléyìí ni best king you are the one. Eléyìí ni òpònú ọba Igbólábí. Eléyìí ni I hope Baba's people are also listening to him. Eléyìí ni time will tell you and your people. Eléyìí ni owó Saudi ti wọlé. Eléyìí ni ọmọ àlè Yorùbá Fúlàní man. Eléyìí ni ẹ ti lajú níbi owó Saudi Arabia lọ́jẹ́ kẹ́ ẹ lajú àbí. Ok, ẹ tí ì lajú níbi owó Saudi Arabia lọ́jẹ́ kẹ́ ẹ lajú. Kádé pẹ́ lórí kí ewé ọlá pẹ́ lọ́wọ́ bàbá wa. Now wọ́n wá send the picture Olúwo onu lọ fọwọ́ gbé fìtílà olójú mẹ́rìndínlógún gba tí ó jọba òun. Olúwo nù òun lẹ́ ń wò kí wọ́n kọ́ sàlẹ̀ rẹ̀ àti àtètè kọ́ṣe ni a ti ń ṣe ẹbọ tí a sì ń rú ẹbọ ara àṣà wa ni. Àwa Yorùbá gbà wípé ẹlẹ́bọ ni bí ó tilẹ̀ jẹ́ wípé kò sí ìlú kan tàbí ilẹ̀ kan tàbí orílẹ̀ kan tí kò sí ìrúbọ àti ìbọ̀rìṣà nínú àṣà wọn. Àwọn onímọ̀lé tí wọ́n sì ń tẹ̀lé ìṣẹbọ wọn. Àwọn Kiriyó ń tẹ̀lé àṣà Ísírẹ́lì tí wọ́n sì ń tẹ̀lé ìlànà ìṣẹbọ wọn. Ẹbọ ni gbogbo ẹ̀, ìlànà gbogbo ẹ̀. Ilé ni ẹ̀yà tètè fún kínní yín ní ìjẹ́sàn rẹ̀. Ẹ̀yà ètè fún kínní yín ní ìjẹ́sàn rẹ̀. Ilé ni Olúwo ọ̀fẹ́ ìpòrò gan ìsaniládàá àti eégún ọlọ́rẹ́. Síbẹ̀ òun àti Fúlàní níjọ ń sùn tí wọ́n jọ ń jí. Lọ́jọ́ tí àwọn Fúlàní yóò jẹ́wọ́ ara wọn fún ní ọjọ́ náà ni yóò mọ̀ wípé ilé ní jẹ́ abẹ́ ọ̀dẹ̀. Eléyìí ni eléri ibú onígbó. Eléyìí ni this man is really confused, very sad. He said he wanted to change things. Let him start. Nobody stops him. Àbí àsọ pé kábíyèsí ọmọ dàn tó bá fẹ́ dà. Eléyìí ni God Almighty will continue to strengthen you, sir. Your Highness, you shall live long in good health, and posterity will judge you for standing for the truth. Our civilization as Yorubas must be re-examined and remold for a better future. Kí ló kó ń tọ̀hún? Taofik Salisu. Taofik Salau. Yẹ́ ti mọ̀ pé irú ròǹbòrùn ni. Eléyìí ni iṣẹ́ igbó lẹ́rí yìí o. Eléyìí ni Olúwo ṣe gbádùn báyìí. Eléyìí ni bàbá igbó mímu ń kọ́ sí a lè mọ́ mú lọ. Eléyìí ni so northerners lajú tó wa àṣírí ní máa yìí. Eléyìí ni nídìí dry gin nínú dry gin NSC and India and the colos you smoke which is more dangerous. Kábíyèsí oníkantankantan tí kò mọ ìwọ̀n ara rẹ̀. Tí o bá ti gba location láti Saudi pé kí o promote Islam, ẹnu ẹ yóò máa yọ̀ bí ilá. Ọba tí ó ti sọ làákàyè nù tí ó ti ta ìfun rẹ̀ jẹ. Eléyìí ni àfi ẹjọ́ ṣáá. Eléyìí ni ọba alápitẹ́, ọba amúgbó, ọmọ àlè. Eléyìí ni who is this one? Eléyìí ni see how the palace be. The king did not have sense. Eléyìí ni lókìlì omanu yìí o. Ok, eléyìí ni ọba oníradàradà rédèrèdè ẹlẹ́lẹ́yà. Eléyìí ni igbó ńkọ́ ṣé ká gbé wá. Eléyìí ni Rashidi Olúwo ni Allah rán láti kó bá wa Yorùbá, ṣùgbọ́n Ọlọ́run Olódùmarè kò ní fún ṣe. Kò ní pẹ́ kí ó tó yé. Eléyìí ní wèrè lẹ́jọ́. Eléyìí ní kíní ń wí. Eléyìí ní kábíyèsí Olódùmarè, Olúwo of Iwo land, long life bàbá, ìbàjẹ́ ènìyàn kò dáṣẹ́ Olúwa dúró. Eléyìí ní igbó mímu ìsá náà ni. Eléyìí ní ẹni tó bá gbé igbó wá sáàfin yín ńkọ́ bàbá. Eléyìí ní wèrè lọ́gbẹ́ni tí wọ́n fi jẹ ọba ní ìlú Ìwó yìí o. Yorùbá ti la ojú wọn tó bí ìyá tó bí ó ṣe tó bí ok Yorùbá ti la ojú kí wọ́n tó bí ìyá tó bí ọ sáyé. Yorùbá ló kọ́kọ́ ń ṣe ìjọba tí kò ní wàhálà ní ilẹ̀ adúláwọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ni Yorùbá ń ṣe tí ó jẹ́ ìtẹ̀síwájú tí ẹ̀yà kankan kò tí ì ṣe rí ní dáadáa. Eléyìí ni ẹrú Lárúbáwá kò lè mọ́ sọ̀rọ̀ àlùfànṣá sí ìran aládé. Eléyìí ni sí ọba ní eléyìí sá. Eléyìí ni can you hear this fool? Eléyìí ni kí ni wèrè mọ̀ nípa ọ̀làjú ọba amúgbó tó ti bu ilé bàbá rẹ̀, ọmọ burúkú tó di bàbá burúkú. Eléyìí ní kí ni òpónú ọmọ àlè akótilétà ẹrú àràbù yìí tó ń wì. Ẹ tètè mú wèrè Igbólábí ìsoko tó jájà. Eléyìí ní ìwé ẹ̀fúra o. Ẹni pé máa wé láwà ní o. Ọba
ọba máa tó di ẹ́mí àmọ́ yín lọ́wọ́ ó kí ẹ̀ ní pẹ́ máa wé láwà ní o ọba máa tó di ẹ́mí àmọ́ yín lọ́wọ́ wọ́n ti ń pè wọ́n ní séwù eléyìí ní òpònú eléyìí ní nínú gbà tó gógóró èwo ló burú jù eléyìí ní àwọn ò kì í ṣe màálùú ọba mi eléyìí ní wèrè tó ti fa nǹkan yó eléyìí ní you are saying the truth sir na mumu people no go understand you sir eléyìí ní olódùmarè of Ìwó land ọba àwọn eléyìí ní you don chop kòló so mọ̀ pé àwọn ọmọ ìlú yín kì í mugbó eléyìí ní emir sheu aláàfin ọba Igbólábí Rashidi Adéwálé Àkànbí Olúwo the colos monarch himself you are a frustrated bastard and monarch eléyìí ní ó ti dá ìlú òní bàjẹ́ o eléyìí ní eléyìí ò kì í ṣe ọba eléyìí ní long life bàbá wa Telu aláṣẹ lórí òrìṣà eléyìí ní àwọn apọ̀dà wo gan ló máa ń jókòó ti wèrè amúgbó yìí ná kí ni wọ́n ń gbọ́ níbi ọ̀rọ̀ àdánù tó ń sọ ná ṣé olórí burúkú aláìmọ̀ kan ṣe wá pọ̀ láàfin amúgbó yìí ná eléyìí ní Igbólábí of Ìwó land 1 eléyìí ní wèrè Rashidi amúgbó yìí ò lè sàn láéláé eléyìí ní ọmọ àlè Yorùbá lélẹ́yìí Igbólábí king shame on you Mumu king you are supposed to be wiped out of Yorùbá land ewúrẹ́ lásánlàsàn eléyìí ní good or bad history will never forget eléyìí ní amúgbó ọba eléyìí ní òpònú ẹ̀dá eléyìí ní olórí burúkú ní bàbá yìí èló ni wọ́n fún tí kinní yìí fi ní agbára báyìí Ọlọ́run eléyìí ní ìtumọ̀ gbogbo eléyìí àní ẹ má fi Ọọ̀ni Ifẹ̀wé Olúwo ó jura wọn lọ láti ìgbà tí Olúwo ti jẹ ọba Ìwó ìdàgbàsókè mélòó ló ti wọ ìlú Ìwó ìbéèrè eléyìí ní emir of Ìwó has taken this thing as usual eléyìí ní irú àwọn abọgibọ̀pẹ̀ tí wọ́n ń pe ara wọn ní Christian kò lè dùn kò ní yẹ gbogbo yín ẹ̀yin abọgibọ̀pẹ̀ gbogbo ókè sáwọn Christian náà tó ń bọgibọ̀pẹ̀ eléyìí ní Igbólábí eléyìí ní kábíyèsí sà you supposed to be wearing suit na because agbada isn't for civilization lórí content creator Olúwa gba ọpẹ́ wa eléyìí ní ìpè ń bá Rashidi Ìwó jà mo fi Ọlọ́run búra eléyìí ní kábíyèsí ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ẹ sì tún máa wo ọ̀rọ̀ sọ ẹ jọ̀wọ́ ẹ fúnra yín ní Ìwó ẹ fúnra yín ní Ìwó ok ìwọ̀nba ilé tí mo kọ́ tínú kọ́mẹ̀ntì àwọn èèyàn nu mo rò pé wọ́n ti kí bàbá wa Olúwo dáadáa alright Àkàndá Ọ̀rọ̀ Awíkonko àwítúnwí asán kan kò sí ń bẹ̀ ń tá a rí náà la mú wá ń tá a gbọ́ la ní ká wá sọ̀rọ̀ díẹ̀ nípa rẹ̀ Olúwo tún ti ń bẹ̀rẹ̀ o Olúwo tún ti ń bẹ̀rẹ̀ o ara ilé yín jẹ kòkòrò tí ọ̀dà ẹ̀panumọ́ o òrùn ẹ̀rẹ́ rẹ̀ ò ní jẹ́ kẹ́ ẹ sun o ìkìlọ̀ ni o fẹ́ni tó bá fẹ́ ọ̀rọ̀ gbọ́ Àkàndá Ọ̀rọ̀ Awíkonko Àjàó Ọ̀rọ̀ Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe n ó kì í dọ̀rọ̀ mi bàkọ̀ má tó fà á yọ bó bá yá ẹ follow page mi lórí Facebook Awíkonko television àti Awíkonko TV ẹ subscribe sí YouTube channel mi Awíkonko TV ẹ ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣà ilẹ̀ káàrọ̀ òjìrè bí òní wọmi orílẹ̀-èdè ilẹ̀ káàrọ̀ òjìrè òní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mínímíní ajú àṣẹ o.